ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ kí ohun tá a bá dẹ̀ máa sọ lórí náà a máa ti ṣèwádìí lórí kúlẹ̀kúlẹ̀ kó tó nípa wá sórí ìkànnì yìí fún yín láti gbà àti láti wò nípa Portable ọmọ Lálọ́mí èyí tá a mọ̀ sí Zazu tó ganu ọ̀rọ̀ sí bàbá wa King Dr. Saheed Osupa tó sọ̀rọ̀ sí bàbá wa King Dr. Saheed Osupa gbogbo ọ̀rọ̀ tí Portable sọ gbogbo evidence yẹn lè máa jàǹfààní lórí ìkànnì yìí Portable náà ló tún padà wá bẹ̀ bàbá wa Saheed Osupa padà ó tún padà bẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá wa ààrẹ àlùmọ̀rúfù náà tún jáde tán tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ dẹ́gbẹ́dẹ́ náà bá rí ẹ máa rọ́gbọ́n kan bẹ́ẹ̀ ẹ wò ó tó bá yẹ pé gbà kọ́kọ́ rẹ̀ ètò ìdarapọ̀ mọ́ kàn ní wàá bá a subscribe kó like kó comment kó share wàá lè máa jẹ àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tó bá fi létà wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ sọ pé fídíò wọn àlẹ́ ẹ̀kúta máa play fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ evidence yìí tá a kó wá fún yín tẹ́yìn náà máa jẹ̀gbá ẹ wo fídíò náà rèé ẹ̀yìn tèmi ó yẹ náà jẹ́ gbádùn ẹ̀. Saheed Osupa ẹ̀ ó kàn tóbi ni mo pé kún orin lọ́gbé síkùn ni pé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn aláìwèrè yòówé rẹ́pọ̀ lọ́wọ́ tèmi náà sáàmọ̀ wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìsì ní sáìdì tí ó dìde sí yẹn wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before àìjì ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o wèrè tó ń lo bẹ́ǹsì wèrè tó ń lo sẹ́fólẹ́tì fújì lẹ̀ kọ́ hip hop lèmi ń kọ́ o ẹ dà mí mọ́mọ́ tọ́ àbí ká yọ tí ń sọ́tọ̀ o ṣé má dà mí mọ́mọ́ tọ́ àbí kí n yọ tí ń sọ́tọ̀ ẹ gbé fàlàjì ọ̀gá ni Paso ṣé Paso kò yọ mí rí ó dà mí mọ́mọ́ tọ́ for life ọ̀gá wa bẹ́ àgbà ni ọ̀gá ní bọ́dì ẹ̀ ń ṣeré ẹ̀yìn àtọkọ wa balẹ̀ jẹ́ èkó láwà. bá mi King Saheed Osupa ẹ dáríjì mí ẹ dà mí mọ́mọ́ tọ́ ọlọ́run ṣe ọmọ yín ni mí bàbá ẹkùn lè pa kùn jẹ́ mẹ́kùn kùn lè pa bàbá ẹ̀ jẹ́ akọ̀ǹdú wúruwúru ni ẹ sáàmọ̀ bá mi God bless you nínú lámbà yín náà láti ń yọ you dey give us motivation orin tó ní motivation lọ́wọ́ ó yá ó sọnù dànù bàbá àwọn ọmọ mẹ̀kẹ́mẹ̀ ọlọ́run ṣe I'm sorry bá mi ẹ má bínú ọ̀rọ̀ orin yẹn ló dá àlàálẹ̀ ọ̀rọ̀ owó ni ó yá ìdọ̀bálẹ̀ fòyà díẹ̀ ṣáà ti gbóló láyé mọ̀ ó yá torí bá ń fáwọn ọ̀tá mi ó yá kọ́ lọ lo paracetamol kò sí wàhálà mọ́ owó là ń wá tó bá dé láfẹ́ ń wá owó là ń wá ọmọ ẹ̀gbá òun gbàgbàkúgbà ajé I swear to God who made me I love who love me I care for who care for me I breathe for who breathe for me I love who love me King Saheed Osupa I love you my daddy ọlọ́run tẹ́lẹ̀ nu o bá mi ẹ má bà wọ́n tẹ́lẹ̀ nu o promotion là ń ṣe o ó ṣàkóso wàwà ó tọkìntàn ó tọpinpin bá mi inú ogun lògó wà ní bógun lọ bá mi ẹ má bínú bá mi mo ní yọ ni ìgbẹ́ ni distributor ló dá láàlẹ̀ wọ́n ní àwọn distributor yín fẹ́ yọ orin mi àbọ̀ ti yọ ni ẹ já mọ̀ orin mo fi ń jẹun ó sáńlé ni mi mo sùn lábẹ́ bíríìjì rí náà bá mi ẹ já mọ̀ orin mo fi ń jẹun ẹ já ìjì mi ẹ dà mí mọ́ tọ́ ọlọ́run ṣe King Saheed Osupa ó tọ́ Kington. ẹ̀yin fáǹsì mi ó sọnù lápá abẹ onínú fùfù ni mí ẹ ṣáàmọ̀ I don talk my mind ó ti lọ náà nìyẹn ṣẹ̀kọ́ tó ṣẹ́rí ẹ̀ kọ́ má lọ gbẹ̀yìn kúlé kọ́ má lọ fi gé orí ẹ̀ kọ́ má lọ ṣẹ́ orí ẹ̀ ẹ ṣáàmọ̀ ẹ̀yin fáǹsì mi tó bá rí bẹ́ẹ̀ dáríjì mi King Saheed Osupa ọba orin ẹ má bínú dádì mi ọ̀rọ̀ owó ló fẹ́ dájà lẹ̀ kí ló ń bojú ọmọ ìyá jẹ́ kí ló ń jẹ́ kí bàbá àtọmọ jà ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ owó orin òun ló fẹ́ dájà lẹ̀ because I want to collect the money ni mo gbọ́ pé ní wọ́n ti yọ orin àbọ̀ fẹ́ yọ òun ló ká mi lára ẹ má bínú sí mi no go spoil for me and you God bless you my daddy ọlọ́run sọ ẹ dà mí mọ́mọ́ tọ́ ẹ ṣáàmọ̀ ẹ dà mí mọ́mọ́ tọ́ ẹ bá dà mí mọ́mọ́ tọ́ mi ní ọtí yín sọ́tọ̀ bá mi God bless you no go spoil for you Saheed Osupa ọba orin tó ń kọ fújì èmi lọkùnrin mẹ́ta ọkọ ìyàwó mi mo ń ṣe dáadáa ńlé òun ló dá lálẹ́
ìlú ìsìn yẹn mo lò tó dára lálẹ́ ẹ má bínú bá mi kò ní bàjẹ́ fún yín. Ọlọ́run sọ ẹ̀yin fáǹsì mi ẹ bá ń bẹ̀ wọ́n o. Ẹ ṣáà mọ ohun tí mo fẹ́ jẹ mò ń wà o. Ọlọ́run ní jẹ́ kí n pàdé ohun tí ó jẹ mí. Ẹnà bàbá ẹkùn lè pẹ́kun jẹ́. Even gan ọmọ ẹkùn náà lè pa àbẹ́ jẹ. Àjọ ń promote ara wa ni. Àjọ ń dún wúruwúruwúruwúru mọ́ra wa ni. Orin là ń kọ. I do music for living mo fi ń ga wù. Owó ni promotion náà ni. Ẹ máa gbé ṣòfò à. Ẹ ń gbé ilé báyìí ni. Ó tọ́ pínpín. Promotion ni ó tọ́ pínpín ó tọ́ kíntò. Wò ní kò ṣe apology kan tó dúró. Bó ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa advice Portable mo rí Ìjẹ̀bú náà. Ìjẹ̀bú ní kó lọ láàárọ̀ wà láìtàláì. Kò ṣe pé mi ń ṣe Ọlọ́run o. Tí Saheed bá accept boy yẹn lẹ́nu ọ̀nà ẹ̀ èmi gangan ìjọ tó bá ti tó bú mi ní sọ̀rọ̀ kan mọ́. Mo lè padà wá bọ́ta kí wọ́n á sọ fún Saheed bó ṣó tán ẹ̀. Mo mọ̀ ó yẹ nǹkan tó yẹ kí n send message s'Osupa ni. Tí Saheed bá accept bọ̀bọ̀ ìmọ̀ ẹnu tó bá accept ẹ̀ nínú ilé ẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ tó ń lo ikó kan dẹ̀ ọmọ mọ́tọ́ yẹn kò sọ́pọ̀ lọ́bẹ̀. Ẹ máa gbọ́ o torí àwọn insult kan wà tí òye kan máa pass síyàn ẹ kọ́kọ́ gbọ́. Ìwé ká máa yọ ká máa àṣejápalẹ̀ gbé síkùn ẹ láwọn o. Aláìwé rere yòówé lápọ̀lọ́ tèmi náà sáàmọ̀. Wèrè ló bá dé mo ti wèrè bọ̀ ṣé wèrè tẹ́ ti ṣe ní sáìdì tí ó dìde sí yẹn. Wèrè tí ọgbẹ́dẹ òwe tó ń lo wèrè ó jì before àìjì ẹ sáwọn pé wèrè ọmọ eke yàtọ̀ sí wèrè àgbààgbà tó gbà ó máa dàgbà yá o. Wèrè tó lo fẹ́ǹsì wèrè tó lo ṣẹ́fúlẹ́ǹtì fújì. Ẹ jẹ́ ń stop ẹ̀ láti wèrè tó lo Benz wèrè tó lo Chevrolet. Sórí Portable àwọn Chevrolet tó ń lò yẹn ó lè jọ ìwọ lójú mọ́tò tí ò ń ṣe 2020 mọ́tò 2012 ó wá gbé ó kàrámù ẹ̀ Benz ẹ̀gan kò ń ṣe 2022 ó kàrámù ẹ̀ ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lọ. Ó bú ìlú Saheed Osupa ó wá expect Òṣùpá kó àlá òun kò ń lò ó lè lo music anybody mi fẹ́ dárúkọ kó má dàbẹ̀ pa tó fẹ́ dá wa lálẹ́ ó lè pick ní any musician tó bá fún ẹ láyè but ẹni tó ń sọ̀rọ̀ yìí ò hùwà rere náà nítorí Saheed dákẹ́ but kò mí pé bóyá Saheed ò mọ nǹkan tó ń ṣe nítorí Saheed ń wò kò mí pé bóyá at least bó ṣe wà yẹn òun àti ọmọ Saheed ẹgbẹ́ náà jọ máa jẹ́ this is totally rude. Tá a bá rí ẹni tó ń sọ̀rọ̀ ń bí báyìí pé kí ni kan mo rí idiot kan mo ṣe comment ní ibì kan sí lónìí nígbà tí Saheed ń bú àgbàlagbà ó ní Saheed ń bú Saheed ò bú àgbàlagbà kankan ó ń correct àgbàlagbà ni bí ṣe wáyé tí n bá ṣe mistake kankan wọ́n lè correct me and I'm here to be corrected èmi máa ń sọ. ṣérú ọ̀rọ̀ tí èèyàn ń gba apology bọ̀bọ̀ yẹn lélẹ̀ KSO ó máa dùn mí gan o. Wàláì kódà ó máa dùn àwọn fáǹsì ẹ gan tó bá rí Portable lẹ́nu ọ̀nà ẹ. Àwọn tó jáde tán ni kò ṣe rí nǹkan kan tí kò ń yé yín ni pé ó pe èdè kan ó lóun ti sọ nǹkan tóun fẹ́ sọ náà ẹ má bínú. Number one kò mọ bó ṣe apologize tó bá ti mu kàná yẹn tó bá ti fẹ́ sọ̀rọ̀ get Portable ọmọ ìgboro làwa àwọn òun mú gbórí mu sìgárì kódà mi ìbáyọ̀ mutí ṣe tó bá ti fẹ́ sọ nǹkan tí ò dáa á lọ gba nǹkan sára. Tó bá ti wá gba nǹkan sára àwa bọ́ta nǹkan tó wà lọ́kùn ẹ̀ tó fẹ́ sọ yẹn ẹ mọ̀ kó máa sọ wá ní ọlọ́tí ń sọ̀rọ̀ ní tó wà lẹ́nu ọlọ́tí tí ò lè sọ lójú ayé tó fi pamọ́ tó bá ti mutí á sọ. So tí Portable bá ti gba nǹkan sára ẹ̀rí pé ó máa kú kò ń ṣe ojú lásán and kò rí àwọn èèyàn láti advice ẹ̀ àwọn nǹkan kínkìnkín ló ń jọ ará oko bọ̀bọ̀ yìí lójú òun ló wá ń pe ó wá lẹ́nu ó pe Saheed ní ará oko. Ó dẹ̀ bú ọmọ Ìbàdàn ó dẹ̀ fẹ́ lo líríkì ọmọ Ìbàdàn nínú kíní ẹ̀ wá ní kó má yọ àwítán ló ń yáwó. Portable you are a very stupid boy la máa pè é nítorí pé àwọn tó ń advice ẹ Òṣùpá dẹ̀ sọ o ó ní ṣe máa mọ ọmọ yìí wà nílé. Saheed Òṣùpá bá wá kọrin sí tó sọ̀rọ̀ ẹ̀ di àwọn ará bíkan tí mi fẹ́ dárúkọ. Tí Saheed bá wá bọ́ta tó ní kí àwọn èèyàn lọ friend ẹ̀ ṣé kò mọ̀ pé fáǹsì Saheed tó wà ní àgbáyé
ó kọjá rẹ́kẹrẹ́kẹ́ tó tún gbọ́ àwọn sẹ́ẹ̀tì ṣẹ́rí kìíní yìí mo wò bíi pé àwọn sẹ́ẹ̀tì Portable ló yẹ kó máa bá Portable sọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ló yẹ kó máa wà ní péjì ẹ̀ ṣẹ́rí àwọn nǹkan kan wà tó yẹ pé àwọn mísíkì kan wà tó yẹ pé táwọn èèyàn bá ṣe tí Jésù máa fi dé ẹ lè gbọ́ in another 10 years mọ́ onírú orin tiẹ̀ yìí kò lè jáde in another 10 years bó ṣe ní tẹ́ bá rí èèyàn tó ń sọrú nǹkan tó ń sọ yẹn ẹ mọ̀ pé kò sí ọpọlọ lórí ẹ̀ ọpọlọ oògùn tó ń mu nǹkan tó ń ṣe kò jẹ́ kó mọ̀ ṣé ní ọ̀pọ̀lọpọ̀ wá pé èèyàn wá ní àwọn kan wá ní illiterate ṣé ní wọ́n ní disease ni kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló gbọ́n mo máa sọ kínní yẹn tá a bá sọ̀rọ̀ nígbà bíi ìmọ̀lẹ́ lómi á ní pé illiterate lọmọ ààrẹ mọ̀rúfin mo máa wò pé ṣó o kàwé tó mi. ẹ̀yin tèmi kílẹ̀ náà rí sí fídíò yìí tí mo play tán fún yín sìn ẹ ká opinion yín ní comment section tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ kọ́ ni bá a subscribe kó like kó comment kó share wà á lè máa jẹun àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tí a bá fi létà wà á lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye ẹ wò ó ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ kò ṣeé pé jò ó dàbọ̀.